Ọba tí Ọlọ́run ní dáhùn kálukú á sì sàálẹ̀ sáà. Ẹ̀sà tọ́lọ̀ ń ṣe ìlàníyàn Allah. Bí a bá tí ìjọ ní ìgbẹ́dà bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ yọ máa tapà níyàn rẹ̀. Òun pẹ̀lú àníyàn jọ máa mú jàkadì. Ètí ń sọ òun kò fẹ́ sọ ń fi ayé ni. Ètí ń bẹ́ẹ̀ náà kan rẹ̀ ọ̀tọ̀ ni. Àti a bá mọ̀rọ̀ sọ ó ti ń pélé yìí táwọn ìgbàkan lérí àwọn ni. Kò sílẹ̀ ní ẹ̀. Àwọn á ṣe ìgbàgbé. Ẹ̀dá tọ́lọ̀ ń dá àfárá àti ẹ̀ máa sọ́dí àfárá dáadáa. Àbá máa ń sọ̀rọ̀ pẹ̀lú bó ṣe rí lọ́kà àfárá láàmú jẹ́ àmàlẹ̀. Allah. Báwọn tó bí yín náà ṣe sọ ọ́nù rẹ̀ kò dáa kankan. Ọba tó ní kẹran sọ́bẹ̀ pẹ̀lú àníyàn tó dáa. Afa kan wà tí kì í ṣe Muhammad Tijani lẹ́nu wọ́n ní wọ́n kà mọ́ ayé. Ọ̀dọ́ mi ní àbí sọ́dá tí ò ní sí bá tún jáde. Wàtálí wo èmi sọ́ra mi ní ayé gẹ̀ẹ́tì. Wàtálí wo èmi sọ́ra mi ní ayé gẹ̀ẹ́tì. Sọ́dá tí ò ní sí bá tún jáde. Lónà àwọn ọmọ ìyá wa tó pé bọ́lọ̀ ń ṣe ṣe fìyà ní ọlá tó ṣe fún ọlá tọ́lọ̀ ń dáa. Ní sípàtù jáde èmi lọmọ lágbájá sọ́dá tí wù. Ọkọ̀ di ìpọ̀jọ́ orí bí rí orí ṣé ń tìyá ní. Wàtálí èmi sọ́ra mi ní ayé gẹ̀ẹ́tì. Ẹgbẹ́ tààlímù ìlúmí àwọn onímọ̀ tó mọ kéwú gan tó yanjú sọ́ra mi ní ayé gẹ̀ẹ́tì. Ó sì ní qualification tó yanjú, dókítà ní pòfẹ́sọ̀ ní mí, tààlímù ìlúmí. Ọ̀run náà sọ dájú ìmọ̀yán kọ́ ní kọjọ́ ní bọ́lọ̀ ṣe ṣe ti já ní. Sọ́ra mi ní ayé gẹ̀ẹ́tì. Ọwọ́ ajé ọkọ̀ sílẹ̀ ẹni tó pàtàkì ẹ̀. Méjèèjì lọ́lọ́wọ́ aṣọ fún sí ìlàjú. Ọdún bíbí tó yanjú lọ́dẹ̀ kọ́ ẹ̀kọ́ ọ̀tọ̀ kò rí nǹkan bí ìmọ̀. Wàtá nínú ìwìní ìmá sì yanjú yàyé tó lẹ́wọ́ àwọn ayé náà tó wà. Àwọn tó bá rí èyí ká ń fàlù nǹkan ni. Gbogbo ẹ̀dá tó bá rí tí bá ń fàlù nǹkan láyé nǹkan lòun náà. Ẹni tí bá sì yẹpẹrẹ nǹkan kò yẹpẹrẹ náà ni. Fẹ́ẹ́ jẹ́ pé táwọn omi bá lọ́ra wọn táwọn bá pọ̀ mi wà bá máa níta lórí. Bẹ́ẹ̀ kọ́rọ̀ tí lágbájá mo máa lè fi talẹ̀ lórí. Bí ìta lọ́sọ́. Wọ́n sọ̀rọ̀ tó bá ti gbọ́ tó ti wọ́n gbọ́rọ̀ yìí kò sì yẹ kí ní pọ́tẹ́lẹ̀ jáde. Ó wọ́n má fà tẹ̀ mọ́ dànù. Wọ́n sọ̀rọ̀ mọ́. Bàbá tó bí ọlọ́yà fi wọn máa ń bẹ láyọ̀ ọ̀kan wá ṣẹlẹ̀ ládùúgbò lọ́wọ́ tó bí ọmọ méje. Èmi náà wọ́n fẹ́ dá sọ̀rọ̀ náà jẹun bàbá ní àṣúlẹ̀ nǹkan sí ọ ni. Ọ̀rọ̀ gbogbo àwọn tó sọ̀rọ̀ òun ò ní bíbí òun ní pílẹ̀. Ọlọ́run náà bá tún ti sọ̀rọ̀ ní sọ ọdún máa tí ò ní pílẹ̀ ní.
lẹ́nu àwọn Sheikh Labi kágbọ́n tí ọ̀dà láti gbé a wọ́n yọ bílẹ̀ wọn dàbí báàlù tí a ń ṣe yọ ọ̀dà tó fi ní máa kápẹ́ léyìí ní ìsìn bó ṣe ká kò sí lọ́nà àbáǹkò ọlọ́run ọmọ fẹ́ kọ́ bá mi dá fún ní àlùbáríkọ́ láwọn ẹ̀yọ́ ọlọ́run ó sì bá ní mójú tó ní ìgbìmọ̀ ayọ̀ àlùbáríkọ́ láwọn ẹ̀yọ́ ọlọ́run àlùbáríkọ́ láwọn àfa ńláńlá ọlọ́run bá wà lájẹ́ àgbà ìwádìí ọlọ́run wọ́n fi kíkí tí wọ́n kí àmì.